àtúkọ́ náà jẹ́ kọjá tí mi tètè yá dáadáa àná yẹn mo gbọ́dọ̀ rírọ̀ ọjà tàná yẹn mo fẹ́ sanwó àjọ àwọn ọmọ máa gbowó skul gbogbo ẹ̀. mo fẹ́ sanwó gbá mo fẹ́ sanwó àwò. Oh, my blessing. How are you? Fine. You are welcome. How was school today? Fine. Where is your sister? I don't see her. Where is she? I don't know. Wàhálà. Wọ́n wọlé àwọn abọ́ta lò ní àárọ̀ kẹ́ tó lọ sí school. Dípẹ́ lọ sí school. Kó fọ̀. Wàdà ẹ̀pọ̀n mi díẹ̀ náà sí inú ilé. Ìgbà tó máa ṣe ẹ tán, kó jẹun. Màmá jẹ ọjà títí ẹ náà. Ó máa gbé kiri lọ. Má jèrè ohun tí mo bá fọwọ́ mi ṣe. Má ṣòwò má jèrè ohun tí mo bá fọwọ́ mi ṣe. Ṣàṣà ẹ̀dá ọjà mi. Mary, come back here. What's wrong with you? Tired. I'm tired. You're tired. Tired. Tired of what? Come to school. Kí ló lọ ṣe ní school tó tired? Ó lọ pọn mi school ní àbò lọ roko. Iṣẹ́. Oh, iṣẹ́. Fún kí ni? Mary. Okay. Wọ́n kí ló mi wá fẹ́ dààmú ní ọba yìí? Mary. Nígbà tọmọ tó ń gbé lọ́dọ̀ mi tó ń ṣe dáadáa tó ń ṣojúṣe ṣé bí mò ń kọ́ ọmọ papọ̀ náà ni kí ni Mary wá fẹ́ wáyà mọ́ mi lọ́wọ́ pẹ̀lú ọdún náà. Fine popcorn. Only popcorn today. Era popcorn. Fine popcorn. Ẹ ká sí. Era popcorn wọn. Ẹ ta o. Fine popcorn. Only popcorn ire. Ẹ ká sí wọn. Ṣé ká dúró? Oní popcorn. Ajá wájà rẹ máa lọ. Mo ní popcorn ire. Fine popcorn. Bàmílà ṣáálì. Gbà. Dúná ṣe bó nípo múrin kọ ni. Àwa múrin kan náà ẹ mọ àwọn orin kòtò ayé dà ẹ wo kòtò ìmúlẹ̀. Kò lè ní dáa fún ọ àwọn ẹgbẹ́ ẹ̀ ní kò sí kòtò òye ní ọ̀ni mo ní kò kọrin fún mi òun kọ kòtò ayé dà ọ̀tẹ́ ni kọrin gidi fún mi jọ. Láti bí lọ náà ni ó láti bí lọ títí délùú London tó fi dá Amẹ́ríkà gbogbo ayé ló ti mọ̀ Òṣùpá Sáìdì ọ̀wà lójú tó pàwó. Only popcorn con. Láti bí lọ náà ni ó láti bí lọ. Báyọ̀ popcorn. Òwe mú popcorn yẹn ni ó sẹ́ẹ̀tì yálẹ̀ kó alọ́kọ́. Ọ̀rẹ́ àmọ́ ní popcorn ọ̀làyé ń pè é náà ọ̀làyé ń pè é àṣírà náà ọ̀làyé ń pè é. Kọ́nà àchíkò láàgbà wo. Fine girl, how are you? Ẹ ká sí. You are so beautiful. Ló dà pé mo mojú ẹ, ó dà pé ìwà àti kí jẹ tẹjọ́ máa ń lọ school ẹjọ́ máa ń bọ̀ báyìí. Wà báwo wà ní? Báwo ni díẹ̀? Aṣọ popcorn kalẹ̀ sọ. Kí ṣe pé mo fẹ́ ra popcorn o. Wá súnmọ́ mi, mo nífẹ̀ẹ́. Súnmọ́ mi. Kó Ẹjọ́ mi rà ẹ jẹ́ pé ọjà mi ṣùpọ̀. Má wọ̀rí. Súnmọ́ mi. Àlàyé súnmọ́ wọ́ọ̀dù sóò. Àmọ́ òbòyò kéré o. O kéré rárá. Àwọn ẹgbẹ́ ẹ mo ti lo mọ́tò. Ṣé kò wù ẹ́ kó lo mọ́tò náà ni? Mo nífẹ̀ẹ́ rẹ̀ ni súnmọ́ mi. Ẹ lè fẹ́ràn kẹ́dá ní. Ara súnmọ́ mi. Àlàyé súnmọ́ wọ́ọ̀dù sóò mọ́rú tí wọ́n. Mọ́rú tí bàbá ti wà ní ajé. Àbẹ́lẹ̀ kì í ṣọmọ táwọn kì í ṣọmọ tára àwọn yahoo làwọn wọn aṣọ. Chicken tán gbà tán kí lójoojúmọ́ tán fọ́kàn àwọn lè fọ́kàn ṣe everyday ní ṣóun wáìnì ni. Sọ̀tún mẹ́kan tó sọ akínsọmọ ọ̀tá yahoo ni wa máa fowó tún ẹ sí wo owó ń bẹ lápò mi o àmọ́ má wò bóyá ó kéré o kéré rárá o àwọn ẹgbẹ́ rẹ ló wà mí bẹ́ẹ̀ tó jẹ́ pé mo ti ń lo mọ́tò ṣé mọ́tò wẹ̀ lónìí bá fẹ́ wà tó bá gbà fún àwa yìí àwa a máa mọ́tò fún ẹ ti yẹ báyẹn ìyá wọn wá má lọ bá a filẹ̀ bàbá jẹ́ kí o mọ orúfọ tí tó fún mi yẹn
ìfọ̀ tí ẹni mú pè ní ìfọ̀ tí fẹ̀ wà máa kó jẹ bí Indomie. Bàbá yẹ kí ká ṣe kà fọmọ ilé wọn àìrú filẹ̀ ẹ máa mú lọ́jọ́ míì. ni bàbá yẹ kó lọ báyìí yẹ kí ká ṣe kà fúrọ́. filẹ̀ ya máa kọ́ yẹn lọ. ok mo mọ orí kan yẹn náà àwọn kì í ṣe pé kí ni àwọn ọmọ yẹn ti fuck up láti bí lọ náà ni ó. èmi náà pàṣẹ sí ìwọ náà ni. give and take. bá mi lábẹ́fẹ́. alágbàlagbà mo kó yín jẹ. Mary kí ló dé ọjẹ wà nínú ilé kílé tó kiri ọ nínú ọjọ́ kò ṣe níta nígbà tọjẹ wà nínú ilé. ọ̀rẹ́ mi mọ mi. kò sí láyé báyìí orin ọ̀rẹ́ mi ni o máa kọ ó kọrin ògbórí orin ọ̀rẹ́ mi ló máa kọ kí ló dé. Mary Mary ọlọmọ yẹ kí ìyá padà jọ tẹ. ó dẹ̀ mọ̀ wípé tú gbúgbúrú tọrọ kọ́bọ̀ tí mò ń ṣàjọ yìí owó ẹ̀sáàmù ni mo fi ṣàjọ ẹ máa tó bẹ̀rẹ̀ ẹ̀sáàmù gbà tí ó bá sí owó tí. lẹ́sìn ìṣọ́yúṣọ́ láti wọlé ibi ilé kí ló ṣẹlẹ̀. mo ń bọ̀dá kan tó ń pè stupid word bẹ́ẹ̀ tó ń pè ní idiot word bẹ́ẹ̀ word wọ́n dẹ̀ fọwọ́ tẹ̀ mí láwọn náà fẹ́ fẹ́. wọ́n fọwọ́ tẹ̀ lára ìyẹn word. ṣé kò rí pọ́nmọ kékeré nìyẹn ni bó ṣe máa ń ṣe nìyẹn o bó ṣe máa ń ṣe kiri àdúgbò nìyẹn olórí burúkú obìnrin ló pè ẹ́ ní ọ̀rọ̀ pé ò ti léèrè jáde ni àwọn ọmọ òṣì tó yẹ pé tó máa rán wọn ṣẹ́ wọn ní ṣe kinní kan tó dán máa bá irú wọn ló pè ẹ́ but ṣé kò ṣe ọkàn. ṣé ẹ ti jọ ọlọ́rọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni. àkíjọ ń ṣe eré o. àwọn òṣì tó máa ń bá kiri ẹgbẹ́ gànà ló pẹ̀ kàn pé lédè ni wọ́n ti bọ́ta bọ̀ kí ló wá ṣe fúngbà tó tẹ̀lé ọkọ fún un. èmi fọ́ wọn létí. ó ṣe kí ni ó fọwọ́dì létí but ju gbogbo ẹ̀ lọ́nà tẹ̀jẹ̀ káwọn kọ́ wọlé náà ṣé wọ́n tẹ̀lé pọ̀ bá dìbò àmọ́ kó sì wọlé tí. Joyce B. Ẹ ṣe báyìí. kódà gan oṣù sùn mí gan àtàwọn olórúwà yìí ti ń pariwo popcorn nínú òrùn yìí rẹ́ni tó wá sókàn tẹ̀fẹ́ popcorn 200 ní ìsìn ó tún sun mọ́mì kan lómi lòkù ló yẹ kí n jòkó sí ilé báyìí kí n máa sinmi ní sátọ̀dé mọ́kàn gbégbá wèrè kiri ní àbí ní ìsìn mi rí kankan tà ní ìsìn àbúrò ni wọ́n tún ní kí n tún kiri rọlẹ̀ ní ọ̀rọ̀ ayé mi ò ṣe eré yìí o kí n tẹ̀ra yóò ṣì. popcorn. bóòni. mo wà ẹ mọ fọ ọkàn mi jàre tó fẹ́ popcorn ni ẹ mọ wá mo ṣe ara ń kan mí lọ́sàn-án yìí. ẹni tó ṣe náà ni pé mo fẹ́ ra popcorn náà ni. ẹ mọ wá tó fẹ́ popcorn ẹ mọ bá mi sọ̀rọ̀ wò. èló ni 200. 200 lọ́yọ̀ kan. ṣé ìwé pé fẹ́ ra popcorn yẹn ló ní fi máa ń sọ̀rọ̀ sí bẹ́ẹ̀. mi ṣe ni mo sọ̀rọ̀ sí yìí ẹ fẹ́ ra popcorn ẹ ṣóòṣì tó fẹ́ ra popcorn ẹ mọ wá kẹ bá ti yín lọ ẹ wá pọ̀ ní kẹ mọ wá mọ bá mi sọ̀rọ̀ wèrè. dodo tó gbádùn sá. mo gbádùn tẹ́ gbàdúrà ní kẹ sọ̀rọ̀. ṣé o nọ́mà. ṣé wàá gbá mi lé. ṣé wàá ókè. orí tí ń gan ti jà. no. ẹ mọ̀ ní nẹ́tíwọ́ọ̀kì mú kiri. wọn kọ́ láti lé yín. wọn kọ́ yín kẹ̀. wọn kọ́ ẹ. ẹ sọ́tọ̀. pé ìwà ò lè tà. ìgéjèjèdà lórí yín ti burú ẹ ta yín ta kẹ. ó ṣe kí ni. lẹ́nu tí mi ò ta. ó gé ìjà mi. ẹ bá popcorn ẹ kọ́ jókòó wèrè tẹ́rìn ní wèrè kiri ẹ̀ mọ̀ kẹ́ bá popcorn ẹ̀ mọ̀ kẹ́ bá popcorn ẹ̀ rà ẹ̀ mọ̀ ó wà ní ẹ̀wẹ̀ kẹ́ wá ṣòṣì wèrè. ẹ mo lówó mi lọ́wọ́ jẹ́ ìra popcorn àbí wèrè tó wà ókè sá. sórí ibùrù gan ni ẹgbẹ́ yẹn ó ti marry wọn káwọn ti ń ṣe happy marriage life ṣé ibi pẹ́lá ṣe gbé jábìsì wọlé ẹ rí pẹ́lá bó ṣe gbé jábìsì wọlé ẹ wá mi bí ẹ ń ṣòṣì wèrè kí ọ tẹ tí ń ti rìn ẹ ń ṣe fẹ́ ìbò ìwèrè kí tí ń ti ta dànù. wo ò ní gádùn o wèrè lọmọ yìí o òótọ́ ló sọ o pẹ́lá ti fẹ́ jábìsì sílé o ẹ̀dùn ta lè ní gẹ́gẹ́ fẹ́.
Ah, Mary, ibi ìbàlẹ̀ ló jókòó sí ni. Mo yọjú sẹ́yìn kò lè sìn mo rí blessing kejì ó ń kàwé. Kí ló wá ṣèwọ tó wá jókòó sí ìbàlẹ̀ tó jẹ́ pé géèmù ló. Ẹ̀yin kí ló kan ti ń bẹ àbí kí ni kọ́ ló ṣòro yìí? Mo ṣàkàn yìí. Tó bá wù mí mo lè jókòó sí. Mo wo ẹ̀yìn kò lè sìn mo rí blessing bẹ́ẹ̀ tó ń kàwé. Tẹ́ bá rí blessing bẹ́ẹ̀ tó ń kàwé kí ló kan yìí? Ẹ jẹ́ n play game tèmi kò kan yìí. Wọ́n pè sí tẹ̀dá. Ṣé mo ní ẹgbẹ́ ẹnu sí nǹkan tí mo play ní sí? Tí blessing bá ti ẹ̀ka wò ṣé ẹ̀ka ẹgbẹ́ ẹnu sàbí kí ló kan ti ní bẹ̀? Wọn pè yẹn gẹnu wèrè wa. Tí mo fi gbẹ̀ nímọ̀ràn because ó yẹ kó jọ ìkejì ẹ pẹ̀lú ìwé tó ń kà ní. Kí ló kan ti ń tí màá kàwé ṣé lè dán ni? Ó yẹ kó lọ join blessing ṣé bẹ́ẹ̀ ní ẹ̀sáàmù tẹ̀ ń ṣe lọ́wọ́. Ṣé bẹ́ẹ̀ tí tèmi àti tí jókòó rẹ kájú mọ́ ṣe ń kà. Ṣé bẹ́ẹ̀ ń ṣe ẹ̀sáàmù lọ́wọ́ ni. Kò kan yín. Ọjọ́lá tó jẹ́ pé mọ́mí ẹ̀ tó bá jẹ́ pé mọ́mí ẹ̀ wà lẹ́ni mi ìbá fẹjọ́ ẹ̀sùn mọ́mí ẹ̀. Má bínú. Ọ̀rọ̀ sùúrù tẹ̀fà tí ń lọ́wọ́ ni ọ̀rọ̀ tí ò kàn yín sí. Ọkọ mi má bínú. Bẹ́ẹ̀ mo dá sí ẹ̀ tí mo gé òun ọ̀dọ̀ tí mo sọ̀rọ̀. Ṣáàjọ lọ́nà àbájọ lè ní tábìjọ máa lọ sùn. Ó ga àjọ máa lọ sùn lóṣù. Orí popcorn yìí rèé. Ní popcorn yìí ti dé o. Fry popcorn. Popcorn ẹ panu o. Oní popcorn yìí rèé. Àbí vice fine gan àwèrè pọ̀ ní ìdọ̀sí gan ìwọ gan bẹ lára wèrè gbogbo wa sáré wèrè. Àbí vice ẹyin tó máa jábọ́ ló máa pọ̀ gan ẹyin tó máa gbéra ló máa kéré ọmọ ní popcorn. Ẹ̀fọ́ ara jẹ́ báwo ni ṣe ajé wa? Adúpẹ́. Èló ni popcorn? Báwo ni ṣe ajé wa? Adúpẹ́. Èló ni àwọn popcorn? Bọ́ sísà ṣé ẹ bínú pé mo pè ń padà? Bẹ́ẹ̀ tajà fún mi nìsín. Ṣé mo lè tajà tọ̀rọ̀ mi fún yín because ẹ̀yin náà ti tajà tọ̀rọ̀ yín fún mi. Irú ọjà olè ń ta ṣọ́kùnrin máa ń ta. Ọjà orin lèmi kàn bíbà yìí tó ti yé tí bẹ́yìn ṣe tajà fún mi nísìnyí èmi náà lè máa kọ orin tọ̀rọ̀ yín fún yín lè máa kọ báyìí àbí. Ó yẹ fi style fún mi kí n mọ̀. Ìyá náà àbí báyìí sáǹpọ̀ inú òsè lógo pọ̀ sọ́tọ̀ owó yẹn sọ́tọ̀ owó yẹn bọ̀. I dey for you, my baby. I baby what's up, baby what's up. I dey for you, my baby. Anything máa kiri lọ bí ẹgbẹ́ sẹ̀ máa kọjá. Ó yá náà wò sọ́dà. Ó yá ó dà. Sà ẹgbẹ́ bí sà. Thank God I'm ready for school. Mary, what happened? I get money for it, but I can't find it. What now concern my own life with your money? My money is with you. And so, I don't take your money. My money is with you. I said don't take your money. Are you not talking to all you are facing? What now concern my own life? My money is with you. Eh? Don't take your money. That was my money. Are you accusing me or you are mad? I'm not mad. Let me take it out. So, I don't take your money. My money is with you. I don't take your money. Please excuse me. My money is with you. I don't take your money. My money is with you. Stop touching my baby. Are you mad? Then take your money. Are you not telling me? Mary, Blessing, what are you still doing at home? Why did you go to school again? What happened? Mary, Huh? Blessing, what happened to you? You are still at home by this time around. Mommy, I kept my money somewhere, but I can't find it. Mary, where is Blessing's money? Don't take it, mom. Mary. Mommy, Blessing. the money is for my exam fees. The exam fees. Yes. Don't worry.
I will call your class teacher, which is Auntie Toke, that call her to let you do your exam today. Before you end the exam, I will try as much as possible. I will come and pay her. Okay? Okay. Oh, God. Mo kiri lọ. I just want to see. Bàbá o, ẹ ṣé. Just want to see. Bàbá o. Ẹ ṣé kí la rí gbọ́ o torí ẹjọ́ wọlé báyìí inú yìí nínú ẹ ṣe dùn nínú tèmi náà ló ti gbogbo gbálẹ̀ mi kiri lọ lẹ́yìn nínú ìgbà kí la rí gbọ́ kí ló ṣẹlẹ̀. Check this. Wow, excellent. Inú mi dùn. Gbogbo ẹ̀ ló bó tán pátápátá. Wonderful, excellent. Ó káre láyé. Ọgbọ́n ìmọ̀ àti òye Ọlọ́run tún máa bá mi jogún ẹ̀ fún. Wàá tún máa tún mọ̀ sí i lágbára Ọlọ́run. A máa celebrate ẹ̀ gidi bí gálì ni. Ó fáyìn òrìṣàtì. Ẹ wá. Ṣé bóré mi àti kejì ẹ ń bí? Orí mi. Kókó mú títí ẹ náà wá ká celebrate ẹ papọ̀ àbí báwo ni? Mo fẹ́ máa kiri lọ tẹ́lẹ̀ ṣùgbọ́n tó gbé wálé yìí ó ti múnú mi dùn. Ẹ̀yin méjèèjì bóyá máa gbé yín jáde. Oúnjẹ tẹ́ ẹ̀ jẹ rí ní tíṣẹ́ pé kò mọ́ra. Àwa náà fi yẹn celebrate ẹ lọ́dún eléyìí. A lè kó yín lọ sí Mr. Medemede. So ó yá mo wá ká ẹ papọ̀. Ká lè Mary. Again rẹ. Wọ́lọ́. Mary, ibo ló máa ń fojú sí ìgbà tán máa ń kọ́ yín ní kíláàsì? Ṣé o rí náà rí bọ́ọ̀dù ni? Àbó rí writing teacher? O máa ń sùn gbà yẹn. But kẹ́ tó ṣe exam rárá, ẹ máa ṣe revision. O bá wọn ṣe revision ni. Wọ́lọ́. Ṣé òun fẹ́lẹ̀ kẹta lélẹ̀? This is your third time tó ti ń fail. Wọ́n fẹ́ ṣe báyìí o. Mary. Tètè ìwà ẹ̀ ni ló gbé dé yìí. Ṣé bí ìwọ ṣe ṣe ni kó máa ṣe o? Ṣé o pé mo gbẹ̀ tọ́ ni? Ìyìn sì fi ìwọ kẹ́ mi ì fi òun náà kẹ́ ọ̀pọ̀lọpọ̀ kankan náà bí mo ṣe ń kọ yín ọ̀pọ̀lọpọ̀ yín náà mo fi ń kọ́ yín méjèèjì bó ṣe máa ṣe ti tẹ̀lé mo kí ẹ kú oríire. Ẹ kú oríire for the winner. Ẹ kú rọ̀jú for the loser. Àbí gbà ẹ change aṣọ. Ẹ dúró gan-an. Báwo ló mọ blessing tó ṣe? Báwo ló ṣe pass? Báwo ló mọ yẹn ṣe pass tèmi fail? In fact gan kò sọ kò parí all subjects kò tún lówó examination gan san gan. One subject mathematics tí ò ṣe tí. Báwo ló ṣe wá pass tèmi wá fail? Ṣebí kò san gbogbo examination yẹn tán. Ẹ̀ẹ̀kan náà ló kù kò ṣe. Báwo ló ṣe wá pass? Tó pé mathematics gan tó bá ti fail mathematics go to fail all subjects. Báwo ló ṣe wá pass? Fast gan wọ́n fara ní mi gan nílé wọ́n fara ní mi seriously gan tó yẹ pé mi gan tí mo nílé gan mi ò feel comfortable pé mi gan tán bí mi gan wọ́n ti ń like ju èmi gan lọ tó yẹ pé mi gan náà tán bí gan wọ́n ti like ju mi gan lọ àbí ṣé mímí ló bí mi ṣé mímí ló bí blessing ọ̀rọ̀ yóò fẹ́ yé mi mọ́ o kò fẹ́ yé mi mọ́ rárá kí ni màá ṣe sọ̀rọ̀ rẹ̀. Blessing náà. Kí ló ṣe gbẹ́ náà nìyẹn? Blessing ló fẹjọ́ mi sùn ọlọ́pàá. Ó lóun ti ẹ̀ sọ bí ẹ̀kọ́ tó sọ fún mi ó ń sọ fún èèyàn pé òun lọ fẹjọ́ ń sun ọlọ́pàá. Blessing náà ló sọ bẹ́ẹ̀ fún ẹ. Gan tó ní òun lọ fẹjọ́ ń sun ọlọ́pàá wọ́n arrest yín tẹ̀tẹ̀ mọ̀ táwọn ọlọ́pàá bá gbọ́ child abuse nìyẹn wọ́n dẹ̀ lè fún yín ní life imprisonment. Kò sí wàhálà ìwọ máa lọ ń tiẹ̀. Blessing. Wọ́n jà mọ́ sálàmù akíkanjú lógun akíkanjú tó mọ̀jà tí ó mọ̀ sá
irú wọn máa ń bógun lọ ni me word. àbí ó ti smart lójú ara ẹ nìyẹn òmòwò náà òmòwò gbé sórí aráyé ti jẹ àwọn tó ṣe kíni tó ju tẹ lọ àtàwọn tó ju yẹ lọ. gbogbo èèyàn kan ló ṣe sọ̀rọ̀ sí oúnjẹ ẹ gbogbo èèyàn kan ló ṣe kíni ló ṣe gbá létí ó gba olùkó smart ó sáré ná ó ṣàlàyé ó ṣe kíni ó gba etí ẹ aráyé ṣe kíni ti jẹun ara ṣe kíni wàá rò bí ọkọ smart ẹ fọ aráyé létí káráyé dé ká ṣe kíni minus 2 wọ́n tẹ̀ ká ṣe kíni ká mú okùn bẹ́ẹ̀ aráyé ti dé. Blessing. Kai kai kai. Fleur fleur fleur. Ikú ló fẹ́. Blessing. Ikú ló fẹ́ o. Ẹnu jẹ́ ti ṣe kú páyọ̀. Olóńfẹjọ́ ti wá sun ọjọ́. Àwọn ọlọ́pàá tó ń wò yẹn. O mọ̀ pé àwa àti wọn àkínsọ̀rẹ̀. O lọ fi sun ọlọ́pàá. Wò mí wò. O fẹ́ mi ẹjọ́ mi lọ bá wọn. Blessing, ojú mi tó ń wò yìí, ojú mi kan tó ń wò yìí, ojú ànumọ̀dé pa o. Ìtòwá tó sílẹ̀ yìí, ojú kà ni o. Fọ́gò, Bàmílà. Tó bá di 2:30, tá bá pa tán, ká pa tì. Bèbè, ó sì lọ nìyẹn Bàmí. Ìyẹn kéré ẹ fi tó kù sí mi lọ Bàmílà. Mary. 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 Ma? Àǹtí ẹ̀dá. Mọ́mí tó lọ mọ́mí. Ọmọ ibi tó lọ. Bẹ́ẹ̀ni. Tẹ́ẹ̀jọ lọ sí skul láàárọ̀ ló sọ pé ọmọ ibi tó lọ. Kí ló dé tó pẹ́ dé? Kò ń pẹ́ báyìí náà. Wáyé tí wọ́n tètè dé tóun ò tí wálé. Mọ́mí tó yá sí. Ọmọ ibi tó yá sí. Bẹ́ẹ̀ni. Ó ṣe máa rìn kiri. No. Wíwá tí wọ́n ti wálé lẹ́yìn tó tètè dé yẹn gan, mo wà surprise kó tètè dé because wọ́n máa ń ṣáájú ẹ̀ dé ńgbà mi ti wá lọ pé o ti bá àwọn ọ̀rẹ́. Mary. Ma? Blessing ò kí ń pẹ́ wọlé. Aago mẹ́ta àbọ̀. Before 3:30 láti dé láti pọn omi láti gbálẹ̀. But ó sọ fún mi pé o ò rí. Bí ó lọ sódà àwọn boyfriend, mọ́mí ẹ má bí mi question, mi mọ́ tó lọ. Ẹ wọ ọmọ. Àbí dákẹ́ kúkú pé kíláàsì ṣàwọn bóyá bọ̀ kí la fẹ́ pè é oní kí la fẹ́ kọ sí gbẹ̀dúrà ẹni tí ẹ fẹ́ ríran rí fóònù náà bàgán mọ́ bá Blessing fún ìṣọ́ ni Ọlọ́run ṣàánú má jẹ́ jẹ́ bí ẹ bí kẹ
dúró náà o ṣé bí mo yẹ sọ fún ọmọ yìí pé ìkejì ẹ̀ ni ó ní kó wá pa ṣé kò ní lọ bá fa wàhálà lé báyìí àbọ̀rọ̀ yìí ò ní padà bẹ́yìn yóò sá kò yẹ kí n sọ fún no kò yẹ kí n sọ fún ṣé mo ṣe lè bá ṣá ṣé mo ṣe lè bá. ọmọ yìí ò tí ì dé kò kẹ́ ẹ̀gbọ́n sàbúrò kò kẹ́ ó sì wá dájú bí eléyìí náà but Mary ó sọ fún mi pé ò rí blessing ò tí ì dé but òun pẹ́ báyìí rárá tó fi máa wá sílé bó ni blessing lè lọ. olùwà wọn àmọ̀ tí mo fẹ́ wà lọ gan-an náà báyìí torí Ọlọ́run ọmọ tí ò kì í fún mi problem àti ẹ̀gbọ́n òkú jẹ́ kó ní problem dé ọmọ yóò ń dà mí láàmú náà kí ló dé. ṣé mo sọ wípé pọ̀ ọ̀dáwọ́ boyfriend ló lọ fẹ́ má bí mi question mọ́. but blessing blessing. You did this to me. Kí ló ṣe Mary? Oh my God, kidnapped you. What? Kidnapping? Kidnapper? Ajínigbé? Mom, Mary is behind it. Stop it, Jare. Frank. Mary is behind. Behind what? Are you serious? Sorry for what? Mommy, I'm sorry. Wọ́n jáde tó ẹ̀jẹ̀. Báwo ló ṣe ṣẹlẹ̀? Báwo ló ṣe wá jáde? Mommy, Ọlọ́run ló yọ mí. Mommy, I'm coming from school. One guy came with gun and carried away. Is that true? Mommy, I'm sorry. Kí ló dé? Kí lẹ fà tó le tó bá yẹn? Ọlọ́run máa dúpẹ́ o tó fà tó jẹ́ kọ́ ọmọ yìí sọ mí lẹ́nu. Alágbàwọ̀ ọmọ. Ọlọ́run máa ṣe o. Ó máa dúpẹ́. Bàbá má jẹ́ kí n dùnkún, orin Lateef ẹ̀ṣọ́. Ọlọ́run má jẹ́ kí n dẹ̀sìn. Nánà iye. Hello sir o. ẹ káàsán mà. Yes sir. anáfààní àti sọ fún yín pé ọmọ yín blessing ó wà lára àwọn tí wọ́n win scholarship ní school wa so congratulations ma. Ẹ ṣé gan sir. so adẹ náfààní àti sọ fún yín pé ọmọ yín kejì náà tí ń ṣe Mary so I'm very sorry to say this ó ti repeat lẹ́ẹ̀mẹrin ní school wa so school authority ó dẹ̀ fàyè gbárù nǹkan yẹn so arọ́síkètì ẹ̀ kò ní school wa náfààní àti aláwẹ̀ school wa mẹ́má yẹn kó wá sí school wa mọ́. Ẹ bá máa wàá sọ eléyìí. So congratulations once again for blessing. Blessing. Inú mi dùn láti kí ẹ kú oríire. Àsìkò tó ń sọ pé ibi tó wá lè ka ìwé ẹ̀ dé kó máa kà á lọ. Ṣé o ti rí nǹkan tí máa ń bẹ ẹ kú oríire o for the winner oríire náà bẹ̀rẹ̀ kalẹ̀ ó níbi tó bá lè kàwé dé láyé ibẹ̀ ni kó máa kàwé ẹ lọ kò burú tó. And you too òun ti gba scholarship wọ́n ti gba rọ́síkétẹ̀jì wọ́n ti rọ́síkétì ẹ kúrò ní skul. Bá a ṣe láàrin gbáyé páàrí bẹ́ẹ̀ la ṣe máa rí. Tágọ̀ pé kì í ṣe pé mò ń fi lẹ́sìn kẹ̀ ìdẹ̀ ìfìwọ́ náà kẹ́ Mary. Nígbà tá a bá ti ń bọ́ ọmọ mi láti kékeré pé ṣe báyìí ọmọ kékeré tó bá ti ń warùn ó ṣe tán tó fẹ́ parun. Ṣé bí the same school lẹ́jọ́ ń lọ? The same mọ́tò lẹ́jọ́ máa wọ̀ owó kan náà ni mo máa fi tẹ́ máa mú lọ sí skul. Ṣó ti ráyè ẹ̀? Èmi tí mo jẹ́ ìyá ẹ̀ nínú ilé báyìí mi jẹ́ nǹkan kan lójú ẹ̀. Bó bá ṣe máa wá rìn wọ́n náà ti lọ sí kéètì ẹ̀ kúrò ní skul o láǹfààní láti lọ sí skul yẹn mọ́ wàá wá gbọ́dọ̀ àwọn ẹbí bàbá rẹ lọ ṣé wọn péjọ tí mo ti ń kópa tí mo ti ń bá yí ní ìrẹ́ nìkan kan èmi yìí máa máa bẹ́ẹ̀ sọ̀rọ̀ tẹ́nu mi ò ní tọ́rọ̀ lẹ́nu olórí ẹ̀ o ti wá láyé ẹ̀ báyìí ọmọ lórí rẹ kò sí nǹkan tí mo lè ṣe fún wọn bó ṣe wà yìí bí mo ṣe máa fi.